Ẹ kúlẹ̀ ẹ̀yin ará ilé, orúkọ tèmi ni Folúkẹ́ Dáramọ́lá aya Sàlàkọ́. Mo kí gbogbo ọmọ Nàìjíríà káàkiri, mo kí yín kú ọdún, a kú ọdún, a kú ìyèdùn, èmi á ṣe púpọ̀ ẹ̀ o. Ọdún ò ní mú ìkọ̀kan lára wa lọ o, a máa lò nínú ayọ̀ àti àlàáfíà. Orúkọ mi lẹ́ẹ̀kan sí ni Folúkẹ́ Dáramọ́lá aya Sàlàkọ́. Ẹ máa wo Bisi ológe, kẹ́yìn náà lè mọ̀ bó ṣe ń ṣoge. Don't touch that down. Ladies and gentlemen, see Ibrahim Chatta. Yes, I do worship it. I do worship it. That is the stage. That is the stage. That is the stage. That is the stage. We're celebrating today. Ibrahim Chatta. Asa gbòòrò rẹ̀ ọ̀bùnàtìbù ó bí ẹlòmí ìgbòho tó bá wọn kọ́ ní wọn àti lọ́wọ́ rẹ̀ ju ẹ̀gbọ́n ẹ̀mí lọ́dọ̀ mọ̀ rẹ̀ tí bóyá wọ̀ lọ àdúgbò ọ̀dọ̀ sí ọ̀. Òṣèlú wa àti wọ́n sọ for you to every wherever you go. Wherever you be, you can say yes. Where you say, you say, that's what you do. Ọtí wa, ọ̀rọ̀ wa, oúnjẹ wa, obìnrin wa. Ẹ kálẹ́ ìjà wàrà lérè mọ̀ yìí. Orúkọ mi ò yí padà káyọ̀dé Adébáyọ̀ aka Àlùbáríkà ìwé producer director and actor. Kí ni ìdí tí ẹ fi wà níbà ní àṣálẹ́? Àwọn àbítorí ẹ̀gbọ́n wa ọ̀rẹ́ wa Màdúrà èèyàn wa Ibrahim Chatta ọmọ Tápà. Dani Ibrahim jẹ. Ibrahim èèyàn ní o èèyàn Tápà tó dé èèyàn ní mo pé Tápà èèyàn Tápà ló wá di èèyàn ẹni pé Tápà gbogbo èèyàn kí Tápà wá tó wá di èèyàn ó ti dọ́gbọ́ èèyàn. Èèyàn Ibrahim o, èèyàn Ibrahim. Kí ni a lè péré ìdárayá wọn? Extraordinary. Ẹ̀wọ̀n lọ́wọ́ pé Ibrahim Chatta ó yẹ kó máa kọ́ extraordinary is 1 million in 1. Àdúrà ò lẹ́ni fún wọn. Kí lọ́nà máa lọ́ra ẹ̀mí wọn? Kọ́nà máa ọmọlẹ́kùn tó bá dá ọdún kó lọ sí owó tó bá ti ṣe. Láyé máa dáwọ́ gbà orí pé gbogbo tó bá ṣe ló máa ń dà lójú wa. Ó dẹ̀ máa dà lẹ́kùn ó dẹ̀ máa dẹ̀ láyé láyé. Orúkọ ilẹ̀ kan sí. Orúkọ mi ò yí padà káyọ̀dé Adébáyọ̀
kéèké àlùbáríkà wí producer director and actor ẹ ṣe kọ́. Thanks for watching this video. Please don't forget to click on subscribe button. Kindly comment and share. We drop new videos daily. Thank you. God bless you.